èmi ṣe fẹ́ gbọ́ kí ẹ mọ tó gbé mi lọ sẹ̀lẹ̀ ńgbà yẹn. ẹ ṣàlàyé. mi lómi àdúrà ẹ mọ̀ pé mi ń ṣe MC gan wọ́n fi kan sínú máìkì ni. wọ́n fi nǹkan sínú máìkì. Tí mo dì mú ọ̀tá mi kí n má sọ pé mi mọ́ màá ọ̀tá mi ń wúkọ́ láàrin òru. Ìjókòó ló ti ṣẹlẹ̀. ṣé wọ́n tu ni tó fi kọ́ sí. kò yé mi èmi kọ́ ni pé mo kò sọ ẹ̀ tán ọ̀nà fún kan ń ta mí ọ̀nà fún ń ta mí mo dẹ̀ mú mi mo lo switch mo ṣe gbá mo ṣàwó mo ṣe kó mo yá àti máa délé mo á ń gbé ikọ́ ẹ̀ tó ìdílé ra lẹ̀ èmi àti ọ̀gá mi ajagun àmọ̀wọ́ ọmọ kúráńgà àwa ń lọ àwọn tí wá ṣáájú mi lọ sí àjùmọ̀bí night yẹn èmi wá ń lọ ṣẹ́ ń gbádùn mi. mo ń gbọ́ yín. ibi tẹ́mi ti ń lọ mọ́tò àkọ̀rí mọ́tò mọ́ ni àwa ní ká gbanú street kan bákan ṣe ráhùn fi gíláńtì nìyẹn bọ́n ṣe dáa dúró nìyẹn wọ́n máa dáa dúró báyìí ọkọ̀ lọ gbé táyà wá ni ọlọ́run ọba ń gbọ́ ohun tí mo sọ yìí ọ̀nà kínní ló ti ṣẹlẹ̀ ọ̀nà fágbà bàbá ọkọ̀ sọ táyà sí wa lọ́rùn ni òṣùpá ní olóògùn ni mí òṣùpá ní mi ì nóògùn àmọ́ mo ní má ba tèmi jẹ́ má sọ fún yàn ọmọ àṣírí afẹ́ lọ bóṣùpá nugbó òṣùpá yẹ on toilet ọmọ àzìn wọ́n wà nugbó bí wọ́n dá ọ̀tẹlẹ̀ ní kí n pẹ́ a máa ń yìnbọn fún ìbọn yìí ò ní ràn wọ́n ẹ̀rùn pé mi ti mọ̀ pé òṣùpá mo fẹ́ bá àt òṣùpá ò mẹ́ni tó ń fẹ́ bá àt mo kàn tán aláìkàn pé kọ́ ni. bàbá nínú fíìmù kan báyìí wọ́n máa yìnbọn fún mi ìbọn ò ní ràn mí ọ̀fọ̀ ni mo máa pa ìyẹn wọn ẹdìyẹ dé kiri kan mo ń gbọ́. ẹ wá gbọ́ wìrìwìrì nínú fídíò yìí ẹ gbọ́ ọ̀rọ̀ kẹ́ ẹ ṣiṣẹ́ kíni kẹ́ ẹ fi ṣe àríkọ́gbọ́n ọ̀rọ̀ ń bẹ lẹ́nu ẹ̀ ẹ wá gbọ́ wìrìwìrì nínú fídíò yìí ẹ farabalẹ̀. orúkọ mi ni Àbáyọ̀mí Àkànní tí gbogbo èèyàn mọ̀ sí Omi Ata ọmọ Abẹ́òkúta ni mí nǹkan tí mo fẹ́ sọ lénìí ó jẹ́ nǹkan táwọn èèyàn ò gbọ́ lẹ́nu mi rí látìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yìí tó dẹ̀ ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ sí mi àmọ́ mo á fẹ́ kí àwọn èèyàn kan gbọ́ mi yé kó bá mi wò ó láti bẹ̀rẹ̀ dé òpin kó lè gbọ́n tí mo fẹ́ sọ dáadáa ìdojúkọ tí mo ti fèsì nínú iṣẹ́ yìí tí máa ń rántí omi máa ń fẹ́ yọ mi lójú mi ṣẹ́rí ìta lákọ̀ọ́kọ́ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ o ìkan báyìí wà wọ́n máa ń pè kíní kan latest night nínú tíátà bẹ́ẹ̀ni a máa ń ṣe ní bóyá oṣooṣù a fẹ́ lọ ṣe stage èmi àti ọ̀gá mi ajagun àmọ̀wọ́ ọmọ kúráńgà àwa ń lọ àwọn tí wá ṣáájú mi lọ sí àjùmọ̀bí night yẹn èmi wá ń lọ ṣẹ́ ń gbádùn mi. mo ń gbọ́ yín. ibi tẹ́mi ti ń lọ mọ́tò àkọ̀rí mọ́tò mọ́ ni àwa ní ká gbanú street kan bákan ṣe ráhùn fi gíláńtì nìyẹn bọ́n ṣe dáa dúró nìyẹn wọ́n máa dáa dúró báyìí ọkọ̀ lọ gbé táyà wá ni ọlọ́run ọba ń gbọ́ ohun tí mo sọ yìí ọ̀nà kínní ló ti ṣẹlẹ̀ ọ̀nà fágbà bàbá ọkọ̀ sọ táyà sí wa lọ́rùn ni ó wá kú kí wọ́n da petrol sí mi lọ́rùn pé kó pa mi torí ọ̀nà àwọn olè yẹ̀ṣẹ̀ jà ládùúgbò yẹn ni bí ọ̀gá wọn ṣe ń bọ̀ nìyẹn mo ní ẹjọ́ ní tíátà ní mi ẹ wo ibi artist night ni mo ń lọ mo fẹ́ lọ ṣe stage ni ẹ wo aṣọ mi aṣọ ògùn mi ní àwọn kan ta fi ń hàtì ní àwọn ní àwọn aṣọ báwọn yẹn ṣe ní àwọn aṣọ ògùn tẹ̀ ń wọ̀ tẹ̀ fi ń ṣe kí n tẹ̀ fi ń jalè mi ń ṣó le ṣe ń gbádùn mi nẹ́ẹ̀sì báyìí ẹni ẹ kọ̀ dé ní mi lè gbàgbé bàbá ẹbọ lọ́ máa ń pè oní tíátà ni èmi ò mọ wọn rí gbà yẹn wọ́n yẹn ní ṣó ní tíátà ni ẹ mo ní ẹ ọ ní NTP ayé NTP ni kì í ṣe tamba o ọ ní NTP mo ní progress ọ ní ìṣòlè ka national anthem theatre mo kàn bẹ̀rẹ̀ ní pẹ̀lẹ́ ní ká ṣe nǹkan tá a máa ń kà díẹ̀ díẹ̀ mo fàṣì ká ni bàbá ìwà ni kò fi mí sílẹ̀ ṣe òun pé tó yẹ kí wọ́n máa pa mí síbẹ̀ yẹn náà àwọn tó ń ṣàtìs night yẹn wọ́n máa ṣàtìs night wọn lọ ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ tó yẹ pé nǹkan ti máa ń rántí ẹlẹ́ẹ̀kejì alọ́ya fíìmù ní Owódé Díroko ọ̀n fún wa lówó èmi pẹ̀lú cd tẹ̀ ń pè ní cd báyìí kẹmítì yes ó wà ní mọ́tò apé bíi mẹ́ta onímọ́tò ní òun lè gbà ká lápùra wa èmi wá sọ̀rọ̀ èmi tí ń wà ní pálí fíìmù dáadáa ń gbà ẹ̀ mo wá fi pálí wọn onímọ́tò pé onífíìmù ni mi kó wò mí dáadáa kó wo pálí pé ṣó ti ń gbé mi nì onímọ́tò wa ní tọ́lọ́pàá bá dáa dúró ṣá máa sọ̀rọ̀ wọn á ní máa sọ̀rọ̀ ibi tó ti dá mi dúró nìyẹn gbà tó máa dá mi dúró báyìí èmi kò bọ́ ta ni mo kàn ní Nami Omi Ata you don't see me for telly àwọn olùrànṣẹ́ máa fi kí ní ẹ̀dá pa ánú tíátà dì sí Nami Omi Ata you don't see me for telly ọlọ́pàá yẹn ìyẹn ní ká máa lọ akọ̀ débi àdá àwọn sójà ni nígbà tá a máa débi àwọn sójà báyìí ó kàn ní
Nami ò máa ta don't swim hotel àṣẹ sójà gbọ́ nǹkan ó ṣe wọ abọ́lẹ̀ ni wọ́n na ayé mi débi pé apá kan wà lẹ́sẹ̀ mi dìsìn tó yẹ pé mi lè gbàgbé apá yẹn láyé mi sójà na ayé mi bàjẹ́ sójà tí ò gbọ́ nǹkan ó ní wetin be Nami ò máa ta ayé máa ó lè gbàgbàgbà Kẹ́mítì fúnra ẹ̀ ó kọ́. wà ní wọ́tò Ṣọ́nà kẹ́mítì náà. à ń sọ pé sójà dá gbàdúrà àfọ àjọ náà ń béèrè ńgbọ̀n gbogbo alọ́lé bọ́lẹ̀ tí máa ń rántí nǹkan ẹ̀ mọ́ àwọn pé bọ̀ adúpẹ́lẹ́ Ọlọ́run pé thank God ìdojúkọ lọ fà o ìdojúkọ ó lọ fà ẹnu àti kò tí ì lè pọdún tàbí kó ti pọdún mi méjì mo lọ bá ìró makanaki ya fíìmù Ẹ ṣìrò tó wà lábẹ́òkúta. ìbọn tó ta máa ń lò tá fi ń àtì àìmọye fíìmù ti wà tí ìbọn ti bàyàn tẹ́ pé tí kankan ò ṣe èmi náà ti ń àtì rí tó ti yìnbọn fún mi tí kankan ò ṣe mí ibi tí wọ́n lọ bá sìróyà ẹ̀ bàtà fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn mo ní ẹ ṣe jẹ́ kó yìnbọn yẹn kẹ́tù yẹn kó wà kí n kò wá síbẹ̀ tó ká fẹ́ drag pẹ̀lú yàn ni ọ ní rárá ọ ní mo gbọ́dọ̀ wà lórí set kan tó yìnbọn yẹn bá tún ṣe fẹ́ róòlù báyẹn àmì ara ń sọ mí mo tún pe kámẹ́rámà yẹn pé kámẹ́rámà jẹ́ kó ti yìnbọn yẹn kí n débẹ̀ ó ní rọ wọ́jà ti ń lọ o ṣe ibà ẹ fẹ́ bẹ̀rẹ̀ báyìí tó máa pàṣọ báyìí ẹni tó fẹ́ yìnbọn yẹn èmi ti súnmọ́ mo ti ń àti lọ gbà tó máa nà ọmọ báyìí ìbọn banú ẹsẹ̀ mi ni tó pa àwọn egungun ni mo ṣe láìkí Owólabí Àjàsá ọpẹ́lọpẹ́ wọn torí pé àwọn hospital fẹ́ gbà mí tó ń wọ ẹ̀jẹ̀ tó dẹ̀ ń gbọ́rọ̀ bọ́n ni ọpẹ́lọpẹ́ gómìnà wa Owólabí Àjàsá irọ́ o wọ́n á ti lọ́wọ́ ni ẹ fi wọ́n lẹ̀ ṣọ́ọ̀ mi yé yín màá lò tó oṣù kan lẹ́yìn ìgbà yẹn ẹsẹ̀ mi kìtì mi ń bẹ̀ o mo padà tún jáde lọ síbòmí kára mi tó wá yá gbogbo nǹkan yẹn náà máa ń wò ó máa ń ṣe kinní fún mi gbà àfi kéèyàn jèrè iṣẹ́ yìí. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹbẹ̀ lọ́wọ́ àwọn oníṣẹ́ Abẹ́òkúta nǹkan tó lọ fà ni ó lọ fà gan-an tó yẹ pé Ọlọ́run ni ó pa mí lára nǹkan yẹn náà ni o tàdé ti ṣàìmọye fíìmù tọrọ bọ́n ti wáyé tí nǹkan kò dẹ̀ ṣe mí ó wá bọ́ mo dúpẹ́ lọ́wọ́ Sìró àtìyàwó ẹ̀ àwọn méjèèjì wọ́n dúró tì mí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Yẹ́nkẹ́ wọ́n dúró tì mí wọ́n wá ń sùn lọ́sípítù nítorí mi yẹn Ọláyẹmí Jimoh bẹ́ẹ̀ Alébíoṣù náà wá sùn tì mí Àfáàlì Agbélédáfá gbogbo àwọn èèyàn pọ̀ gan ṣá tó wá dúró tì mí pé kí n má máa dá wà ní lọ́sípítù bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run pa wá. ọpẹ́ ní fọ́lọ́run ẹ ṣeun gan ẹ ti ń dárúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣùgbọ́n a rí nínú sinimá ní pé irú tí ipa tí ẹ láìkì láti máa kópa ó máa ń jẹ́ bí òkùn bí babaláwo gẹ́gẹ́ bí ẹ̀dẹ̀ ti sọ ẹ ti fi yé wa pé ilé tí ẹ ti wá ilé tó yẹ pé tó jẹ́ oníṣẹ̀ṣe. oníṣẹ̀ṣe tó yẹ pé mi náà gan fúnra mi mo tún máa ń dáhùn lóhùn. ẹ tún ṣe babaláwo lójú ayé. mo ń dáhùn lóhùn. nínú sinimá tí ẹ wá ṣe yìí ẹni tó jẹ́ bí ẹ̀gbọ́n tí ẹ dárúkọ tí gbogbo èèyàn mọ̀ sí Alébíoṣù tí gbogbo èèyàn mọ̀ sí awo lọ́ṣọ̀ọ́ awo àdágìrì ọmọ gún orí àkó tẹ̀ǹtẹ̀rẹ́ balẹ̀ ó jẹ́ fún akọni yan bíi lólú ni ọmọ gbà tí ń yàwọn ọ̀tẹ̀. babaláwo ẹ ṣeun gan ìbéèrè mi sí yín ni pé lẹ́yìn ìgbà tí ẹ bá ṣe sinimá tán tí ẹ kópa tí ẹ ti dáfá tí ẹ ti ṣe bí babaláwo ń bẹ̀ ẹ wá padà délé ǹjẹ́ ti rí àwọn àpẹẹrẹ tó yẹ pé àwọn àpẹẹrẹ burúkú ẹ wá òpin ṣé torí nǹkan tí mo ké àbí ohun tí mo fọ̀ nínú sinimá ló wá dàbí pé àwọn àpẹẹrẹ yìí ń jáde ẹ ti bá rú àwọn nǹkan bẹ́ẹ̀ pàdé rí. yes. jẹ́ lè ṣàlàyé fún wa. nílé olótùú mo lọ ṣiṣẹ́ kan ṣe ń gbọ́ mo ṣe ọlọ́bẹ àwọn àjẹ́ kábíyèsí ẹ̀yin yá mi o mi ì tó kò sábẹ́ àmọ́tọ́ máa pè tí ò ní jẹ́ o ẹ má bínú sí mi o mo ṣáà ṣe ọlọ́bẹ àwọn àgbà mo máa ń bẹ̀rẹ̀ sí kí ifá kan torí èmi tún mo súnmọ́ babaláwo dáadáa o mo súnmọ́ àwọn babaláwo tó like mi gan tó dà tí wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ ọ̀rọ̀ tí màá mọ̀ mo máa ń pè wọ́n mo máa ń bèèrè ẹjọ́ ṣé mo lè kí ifá báyìí wọ́n dẹ̀ máa ní kí wọ́n á ní kí lọ kí báyìí kí lọ kí báyìí ìtẹ́mi náà bá mọ̀ máa fi mọ́ ìkan báyìí mo wá ṣe tí mo délé
mo dẹ̀ rẹ́ ẹyẹ àṣà lójú wíńdò mi ẹyẹ àṣá bẹ́ẹ̀ ni àbí ó lè jẹ́ pé bóyá ebi ń pa ẹyẹ àṣá yẹn. ah bàbá ń tàṣà ń bójú tẹlẹ́dìyẹ lọ kò lè yé yín ẹ láyé wa. ń tàṣà ń bójú tẹlẹ́dìyẹ lọ Hmm. normal lójú wíńdò mi èmi tí mo dẹ̀ jẹ́ ọmọdé àgbà mo bẹ̀rẹ̀ sí ń kí wọn ni o ìyá mi ẹ káàbọ̀ ẹ má bínú o. èmi náà ti mọ̀ pé àwọn ọ̀rọ̀ tí mo lọ sọ nínú iṣẹ́ yẹn ló fi ó wá kí mi sílé pé ọ̀hún wá kí mi ní nǹkan bí àbúrò ó wá kí mi pé mo mọ àwọn yes Wàsíù Owóyà ló ní fíìmù yẹn yes Wàsíù Owóyà ló ní fíìmù orin ní táìtù ẹ̀ tí mo wà pẹ̀lú orin ẹ lọ wo orin ní táìtù Wàsíù Owóyà ló ní ibẹ̀ mo sọ kí n fáyìn pé ìyá mi àjẹ́ bàbá mi àjẹ́ èmi gan fúnra mi àjẹ́ ọmọ àjẹ́ kì í ṣoògùn àìmá jẹ́ díàfọ̀ ọ̀hún mi là bàbá máa lọ bẹ́lẹ̀ jẹ́ múlẹ̀ ní pòròpòròdò kí ni ò jẹ́ yóò bà orí ẹyẹ ni inú wọn dùn ni ọ̀hún akínmi bàá ti lọ ṣe mí náà tó pé tá a bá délé báyìí àfi ká sáré lọ rúbọ ká sáré lọ ṣe ogbẹ nítorí àwọn ọ̀rọ̀ tá a máa ń pè yẹn ẹlòmíì ò mọ o ẹlòmíì máa ń gbé ìwọ bọ̀bọ̀ yìí tó lóhùn lẹ́nu tó báyìí ẹja dọdún o bọ̀ a dúpẹ́ pé gbogbo ẹ̀ náà Ọlọ́run kó wa yọ kì í ṣe mímọ̀ ṣe tàwa náà o torí gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o ẹ tún ṣe ń wò mí Celestial nínú ẹ tún ṣe ṣẹlẹ̀. mo ń lọ sẹ́lẹ̀ bí gbogbo ayé di tiẹ̀ mọ̀ wá wọn gbọ́dọ̀ tẹríba fún Olúwa àwa ọmọ ìjọ mímọ́ ẹ dìde kẹ́yìn Olúwa aleluya ni orin wa aleluya wà nínú iṣẹ́ wa bìyáyé fẹ́ bìyáyé kọ wá tẹríba fún Olúwa tó bá fẹ́ tètè kọ́ lọ pa itu ẹ nídìí iṣẹ́ wa gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló máa kó bàbá àwọn abúlé ta máa ń lọ yẹn bẹ́ẹ̀ni. a máa hàtì ń bẹ̀ báyìí o ò ní mọ̀ ṣàtọ́ ti rìn síbẹ̀ àgbọ̀ ó dẹ̀ máa kú ni o kí ìwọ ọmọ tó wà ń bẹ̀ yẹn it's better tó bá ti ṣe nǹkan yẹn tán kó tètè lọlé bó bá ṣe ń mọ mi àdúrà máa tún máa mu ti bí ìyẹn ló máa fi pẹ́ ní ayé o láì jẹ́ bẹ́ẹ̀ àwo lọ èmi ṣe fẹ́ gbọ́ kí ẹ mọ tó gbé mi lọ sẹ̀lẹ́ńgà yẹn ẹ fún mi ṣàlàyé. lómi àdúrà ẹ mọ̀ pé mi ń ṣe MC gan wọ́n fi kan sínú máìkì ni wọ́n fi nǹkan sínú máìkì. tí mo dì mú mo máa ọ̀tá mi kí n má sọ pé mi mọ́ màá máa ọ̀tá mi ń wúkọ́ láàrin òru bọ́ gbogbo ẹ̀ ní mo kóbò lọ sẹ̀lẹ̀ gbá ti tìbílẹ̀ Ọlọ́run kó mi yọ. ẹ ní sùúrù mo fẹ́ ká túbẹ̀ ẹ sọ̀rọ̀ bọ̀. microphone yà tí èèyàn fi ń kọrin tí èèyàn fi ń sọ̀rọ̀ yes ẹ fi ń ṣe MC yes wọ́n wá fi nǹkan sínú ẹ̀. yes ìjókòó ló ti ṣẹlẹ̀. ṣé wọ́n tu ni tó fi kọ sí. kò yé mi èmi kọ́ ni pé mo kò sọ ẹ̀ tán ọ̀nà fún kan ń ta mí ọ̀nà fún ń ta mí mo dẹ̀ mú mi mo lo sweet mo ṣe gbá mo ṣàwó mo ṣe kó mo yá àti máa délé mo á ń gbé ikọ́ ẹ̀ ti ń di léraléra bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run pa mí. ìyẹn nídìí iṣẹ́ tíátà yìí. iṣẹ́ wa yìí náà ni bàbá mọ́ tó ṣẹlẹ̀ tó bá lè máa pèèyàn lólógùn ẹjọ́ máa pèèyàn ẹni táyé bá lélélélé tí wọ́n bá mú òun lọ́pẹ́ lálébà o òun lọ́ máa pè lólógùn agbólógùn ni wọ̀wẹ́ ẹjọ́ máa pèèyàn lólógùn tó yọ ti lé ọtí sàṣì ọtí ṣe gbá ọdẹ ń bọ́ lọ́hún kú ẹ yọ ìwọ náà máa gọra ẹ máa ṣe ológun yẹn lè ṣùgbọ́n ẹni ológun ni mí Òṣùpá ní mi ìnóògùn àmọ́ mo ní má bà tèmi jẹ́ má sọ fún yàn ọmọ àṣírí ni wọ́n yẹ jẹ́ nìyẹn èèyàn tó bá fẹ́ ṣe wa yìí bàbá mẹ́rin ní parọ́ a máa gbàdúrà dáadáa a máa kún fàdúrà a dẹ̀ máa ṣe gbogbo nǹkan mọ́ra wọn. ẹ ṣeun gan nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe wọ́n fi yé mi ní pé àwọn tó lóògùn jù wọ́n ní ọlọ́dẹ wọ́n ní tẹ̀wọ̀n bá ti kúrò lọ́lọ́dẹ eléégún ló tún kàn. bàbá kódà wọ́n ní nínú àwọn eléégún wọ́n ní tó bá fẹ́ mọ̀ àwọn tó lóògùn jù wọ́n ní àwọn olúgunukó ni. gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe mi kì í ṣọmọ léégún ṣùgbọ́n mo rí tí àwọn èèyàn sọ bẹ́ẹ̀. bàbá ṣé lóòótọ́ ni pé àwọn léégún lóògùn? ẹ gbá àwọn eléwu eégún kan ni wọ́n ní àjọ jẹ mọmọ nóògùn kó sí ara ẹ lóògùn kiri aṣọ jẹ má nóògùn ó sí ara ẹ ló máa gùn kiri ó ṣọjẹ ó nóògùn ó dẹ̀ fẹ́ máa ṣeré ó fẹ́ kéré ẹ máa gbayì inú àwọn kan wọ́n máa ń gbà aṣọ yẹ kí tí ẹnìkan ni kó ṣeré ju tèmi lọ ni so that ìwọ náà máa múra ni so that àtolóńgbònokó àti gbogbo wọn lọ́lọ́run kéwì àtẹgbòlé lọ́wọ́ mi wàá mọ ètò ní ju àwọn lọ. ẹ ṣeun gan ṣùgbọ́n bí ẹ ṣe wá ṣe ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ǹjẹ́ ṣé ẹ rí pé ó lòdì sí Elédùmarè? kò lòdì sí Elédùmarè o
ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta lòdì sólè máa rẹ̀. ẹ ṣe ń kó mẹ́tẹ̀ẹ̀ta kù. Yes, Ọlọ́run ló déwé àtẹ̀gbò. Ẹ má bínú kẹ́ tó tẹ̀síwájú torí gẹ́gẹ́ bí nǹkan tí bíbélì sọ fún wa ọlọ́run yìí ọlọ́run ọba tó máa ń jowú ni ó ní má ṣe sin ọlọ́run mìíràn. Èmi ò gbọ́ ẹ̀ hàn, mi ní pa fún yẹn o. Ẹ tẹ̀lé. Téèyàn máa ṣe bẹ́ẹ̀, bàbá téèyàn máa ṣe bẹ́ẹ̀. Bàbá ẹ wo, èmi ò gbà yẹn o. Mẹ́tẹ̀ẹ̀ta lèmi ń ṣe, ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ni mò ń ṣe. Torí eléré MC ni mí, mò ń ṣe MC praise night. Ẹ tún ṣe MC praise night. Àwọn ọmọ ìjọ mi wọ́n ń pè mí nà. Ẹ jẹ́ kí wọ́n béèrè nǹkan. Ẹ tí wàá ń lọ praise night kẹ wá mú òrùka sápò. Kò lè ìyẹn ò lè ìyẹn ṣe ti máa kílẹ̀ wí nísìn. Kẹ wá mú òrùka sápò. Pé ń pè in case ó bá fẹ́ dún ohun tó fẹ́ di wọ́nranwọ̀nran pé ẹ ń nà ní nǹkan. rárá. Ẹ mú òrùka wọnú pẹpẹ. Ṣé rí inú lóko ẹyẹ ń gbé èkó dìgbà tó bá dé nǹkan mọ́ra. Tí ẹ̀bí bá gbé yín ẹ wá lọ ń pègèdè nínú pẹpẹ ńkọ́. Mi ò lè gbé mi o, ẹ̀mí ò lè gbé mi wá pègèdè náà. Gbogbo ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó dàbí wípé wá pé okay nínú fíìmù ibi tẹ́tí wá bá mi fíìmù ọ ní wá ṣe pásítọ̀ nìyà. Ìyẹn babaláwo. Àwọn èèyàn dẹ̀ mọ̀ pé mo máa ṣe. Kí lẹ fẹ́ sọ? Kí mo fẹ́ sọ báwo? Ṣé mi ń ṣe ọmọ ṣọ́ọ̀ṣì ni? Mo máa ṣe pásítọ̀ yẹn, ó kàn lè máa dàbí ìbò, ó sì máa ní mo try. Ọmọ ilégún nìyí. Nínú fíìmù ọ̀gá mi kan, Kúnlé Ramon ní pósítà. Torí àwọn tó bá ti jù wá lọ níṣẹ́ ọ̀gá wa ni wọ́n. Bẹ́ẹ̀ni. Kàfílẹ̀ olódodo ní táìtù ẹ̀. Mo ń ṣe ọmọ ọ̀tá nínú fíìmù yẹn báyìí. Ẹnìkan dẹ̀ wọlé pé Tómi Ata ló dẹ̀ ń sọ̀rọ̀ báyìí. A good actor gbogbo owó ló gbọ́dọ̀ ṣe. Wàá fi rẹ̀ sípò tó bá pè é sí ṣẹlẹ̀. Wàá fi rẹ̀ sípò pé mo ti wà pípọ́n ní kí wá àtì ló máa kà kún. Ìwà yẹn ló máa wù throughout. O ò ní mú ọ̀kan dání. Ẹ jẹ́ ká ṣe báyìí. Gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ torí mo máa ń like kí n máa dán ènìyàn wò. Ẹ máa dá lóhùn. Ó yá nísìn ẹ máa ṣe nǹkan kan fún mi nǹkan tẹ̀lé máa ṣe ń pé ẹ máa hùwà bí olùṣọ́ tí wọ́n kẹ́jọ́ wá bá ní pé ìyá yáàdì ṣọ́ọ̀ṣì mi ó lé olóore ẹni tó yẹ kó gbé nǹkan pẹ́ wá sínú church ṣùgbọ́n ìyá yáàdì yẹn ó wá lérò pé arábìnrin yẹn ó fẹ́ fẹ́ ọkọ tiẹ̀ ẹ máa gbọ́ mi o ó fẹ́ fẹ́ ọkọ tiẹ̀ ó wá hùwà ìwà tó wá hù ẹni ẹ wá ò pé kí ni wúmà yìí ṣe hùwà báyìí ó wá lè kúrò nínú church ṣòye yín àwọn àgbààgbà ìjọ wọn wá kẹ́jọ́ yẹn wá bá olùṣọ́ ẹ̀yin dẹ̀ lé olùṣọ́ bẹ̀ báwo lẹ ṣe máa hùwà. Ó máa gbà wọn lámọ̀ràn náà ni. Ẹ gbà wọn lámọ̀ràn. Ó lọ fà ó ẹdùn náà ṣe tí wọ́n ká máa hàtì ni ẹ ti ń jẹ́ ká hàtì báyìí náà. No, mo ti ń gbé yín débẹ̀ torí mi ì fẹ́ gbé yín tí bá ní pé kẹ́ hùwà bí èèyàn ṣe ń ṣọ́nà pé kẹ́ ṣọ́nà bí àwọn sẹ̀lẹ̀ ṣe máa ń ṣọ́nà ẹ mọ̀ pé oníkálukú ló mọ bí ó ṣe máa ń ṣọ́nà bí dẹ̀ jẹ́ ìyẹn lẹ fẹ́ ṣe ẹ jẹ́ ká jẹ pé ó yá ẹ sáré wọnú ẹ̀mí láàrin ìṣẹ́jú kan sí méjì tó bá yẹ pé lóòótọ́ ọmọ sẹ̀lẹ̀ ní. Jehovah Jésù Kristi mímọ́ Michael mímọ́ ayérayé Ọlọ́run bí lè wú ọ̀ṣọ́fà mo ń pàṣẹ sínú ọmọ rẹ tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi gbogbo ẹ̀mí tó máa jẹ́ kó o máa béèrè ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa ń le ju ọpọlọ mi lọ Ọlọ́run bá wò mo gbàdúrà ní orúkọ Jésù ẹ má jẹ́ ó wá fún mọ́ ẹ̀mí tó fi máa ń béèrè question tó yẹ pé èèyàn ní a máa nágbára Ọlọ́run bá mi ì fẹ́ Olúwa dáwọ́lé ẹ Olúwa ṣàánú ẹ ó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi tó gbọ́rọ̀ Ọlọ́run sọ ó ní ta ni wòkè níwájú sẹ́gbẹ́ bábélì kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun. Mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà àtàwọn onífújì wọ́n jọ ní ìbáṣepọ̀ tó dán mọ́rán. Mo ti rí àwọn onífújì kọ̀ọ̀kan bíi Alhaji Wasiu Alabi Pasuma bíi Alhaji Saheed Òṣùpá K1 The Ultimate Sule Alao Malaika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n pé wọ́n ti fìgbà kan títí di wákàtí ọ̀wọ̀ tó pé wọ́n yìí ń ṣe eré orí ìtàgé. A tẹ̀lé àwọn onítíátà tó pé gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe wọ́n á kọrin bẹ́ẹ̀ àti rí Lateef Adédìméjì tí wọ́n ṣe Àyìnlá tí wọ́n kọrin Àyìnlá nínú sinimá tí wọ́n ṣe àti rí bẹ́ẹ̀ nínú òun ló fẹ́ jẹ́ ìbéèrè pé ṣé ẹ máa ń gbọ́ orin fújì ṣé ẹ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ orin fújì. Mo nífẹ̀ẹ́ sórin fújì dáadáa mo súnmọ́ àwọn onífújì dáadáa. Ẹ ṣeun gan. Mo máa ń ṣe MC fẹlẹ́rẹ́ dáadáa ni. Ẹ ṣeun gan. Nínú àwọn onífújì ẹ alẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ pé tẹ́ bá gbórin ẹ̀ kínú máa bí yín ìbínú ẹ̀ sì máa lọlẹ̀ tẹ́ pé inú yín sì máa dùn alẹ́ nífẹ̀ẹ́ sí láti máa. Kò sẹ́ni tí mi nífẹ̀ẹ́ nínú wọn but ìsúnmọ́ ni ló máa ń ṣe kókó ló máa ń ṣe kíní. Kalẹ̀ yín súnmọ́ gangan.
olórin tí mo súnmọ́ mo sì lè ka mélòó ni wọn. ẹ̀ka. mo súnmọ́ Igwe Rẹ̀mí Àlùkò, Alhaji Tọ́pẹ́ Nautica. ohun tí mo ń sọ pé ní súnmọ́ nìyẹn o. bẹ́ẹ̀ni. ṣé mo gbé ṣé ń gbọ́ mi. bẹ́ẹ̀ni. ṣé mo bá máa ń láìkì ara wa ju ara lọ. bẹ́ẹ̀ni. Àlàó Màláíkà ló fún mi lówó jù ní gbogbo lóhùn. Alhaji. ọ̀làwọ̀ kẹ́ máa pàdé lójoojúmọ́ ojoojúmọ́ lẹ́ ń pàdé ló fi máa fún ẹ lówó mi rí wẹ̀rì. o ò ní bèrè o ó kàn dú ẹ lásán ó máa fún ẹ. bẹ́ẹ̀ náà ni Alhaji King Dr. Saheed Òṣùpá àwa tẹ̀ ti pàdé lórí sẹ́ẹ̀tì rí dáadáa. èmi tún wá bẹ̀rù àwọn ń bẹ̀ níbì kan ó fi rán ẹ bẹ̀rù Saheed Òṣùpá. ẹ bẹ̀rù wọn. kí ni ìdí tẹ́ fi bẹ̀rù wọn. á dáa fún yín tó o bá dúró dáadáa nínú àtún ìpò mọ́ àt Òṣùpá tí ò ń ṣe onítàtà yí ẹ mẹ́rẹ̀ o. ìyẹn ni tó ń kọ fújì. torí Òṣùpá máa ń gbọgbọ́n káàkiri ni fíìmù kan wà Olúkotí Ọláyẹmí Jimoh ló ní Yankem a fẹ́ lọ bóṣùpá nugbó Òṣùpá ń yà on toilet wọ́n máa zin wọ́n wà nugbó bí wọ́n ń dá ọ̀tẹlẹ̀ ní kí n pẹ́ a máa ń yìnbọn fún ìbọn yìí ò ní ràn wọ́n. ẹ̀wọ̀n pé mi ti mọ̀ pé Òṣùpá mo fẹ́ bá àt Òṣùpá ò mẹ́ni tó ń fẹ́ bá àt mo kàn tán aláìkàn pé kọ́ ni. bàbá nínú fíìmù kan báyìí wọ́n máa yìnbọn fún mi ìbọn ò ní ràn mí ọ̀fọ̀ onímọ̀ máa pa ìyẹn wọn ẹdìyẹ dé kiri kan mò ń gbọ́ ẹdìyẹ dé kiri kan mo ti rìn kọ́dù ẹ̀. tẹ bá lọ wo fíìmù Olúkotí yẹn ẹ ń gbé mi tí ìjẹ́kọ́ sọ̀rọ̀ ẹnu wọn kémi tó sáré pọ̀fọ̀ tèmi pé tẹ bá tẹ máa sọ tẹ ẹ gbà èmi akọ́sọ tẹnu mi náà. so mo like wọn kò lẹ síbi tó ti rí mi tí wọn ṣàánú mi àwọn tí mo lè ní àjọlẹ̀ pọ̀ jù tó dé máa ń pa pọ̀ jù tó máa dẹ̀ máa ń fún mi tó dé máa ń pa pọ̀ Alhaji Saheed Òṣùpá Àlàó Màláíkà Táyé Currency Rẹ̀mí Àlùkò Tọ́pẹ́ Nautica wọ́n máa ṣe nọ́mà fún mi dá. ṣe rí ìgbà tí mo padà ń súnmọ́ Alhaji Saheed Òṣùpá mo padà mọ̀ wá wọn fẹ̀kàn tẹ́lẹ̀ máa yẹ kí n parọ́ o Ọlọ́run ọba rí inú mi o ìgbà tá a kọ́ máa ń pàdé ń ṣò mi ì láìkì wọn nígbà ẹ̀. kí ni ìdí tẹ́ ṣe láìkì. ajá fún yín ṣe mọ̀ pé tá a bá ní ṣó báyìí tá a bá lọ ṣe MC ṣe ìpá náà ti ná mọ́lẹ̀ àti ní gbogbo ẹ̀ lé àwa náà máa dé táìmù táwọn bá dé yẹn báyìí dìímà lè gba máìkì lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ ni dìímà ò tẹ̀fẹ̀ mọ̀ ó wá lè máa lọ kó wá bá o ṣọ́ mi yẹ kó fún ẹ but táìmù yẹn mo wá bínú ṣe ń gbọ́ mo wá bínú gbọ̀ngbà tó yá ti máa fi wá mọ̀ àṣetáláyé bá ti ń bọ̀ láti ṣó lọ́ ti máa ń compose bọ̀ ọ́nú mọ́tò òun wà nífẹ̀ẹ́ gbàgbé nǹkan tó ń bá bọ̀ yẹn ló máa fi ń sáré gbà máa gbé ẹgbẹ́ tó bá kọ́ kọrin lọ máa kọ́ kọ orin lọ náà wọ́n padà wá tún wá wọ́n padà máa jókòó máa bá yín bọ̀ táìmù tó ń bọ̀ yẹn tẹ bá ń kí wọn ẹ̀kọ́ máa rò bẹ́ẹ̀ kọ̀ dáhùn orin tó fẹ́ lọ kọ́ yẹn nígbà tí mo ti wá mọ̀ bẹ́ẹ̀ tó bá ti wá pè mí àti wọn fẹ́ pé pàlàyé wọn wá pè mí fẹ́ MC èmi mi tètè máa ń débẹ̀ máa tètè gbà lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ gbà pé mọ̀ pé tó lóru bá ti dé báyìí kò sí ọ̀kan mọ́ olóòfẹ́ fẹ́ gba máìkì lọ́wọ́ kan nìyẹn. ẹ ṣeun gan ẹ ṣeun gan fún ìdí èyí àwọn fans Olúfimọ́ lè mọ̀ pé lóòótọ́ ẹ máa ń gbọ́ King Dr. Saheed Òṣùpá ẹ kàn fi ìṣẹ́jú kọ̀ọ̀kan orin King Dr. Saheed Òṣùpá. Òṣùpá ń kọrin gidi gan Saheed ń kọrin gidi gan ayédè tún gbọ́ taratara ṣe èrì fún wa Tọ́pẹ́ Òṣùpá ń kọrin gidi gan Saheed ń kọrin gidi gan ayédè tún gbọ́ taratara ìlòdún ìlòfọn ẹnu rẹ̀ ń gbọ́ná bàtà ló ń dún pọnlá agogo ló ń dún kógó bàtà ló ń dún pọnlá agogo ló ń dún kógó tàbá sọ̀tàn orí lọ́wọ́ ó níbi tó rìn gbé wáyé tàbá sọ̀tàn orí lọ́wọ́ ó níbi tó rìn ṣùgbọ́n tẹ bá fẹ́ wá wà bá wa fọkàn gbórin lọ tẹ bá ń jó ẹ̀ṣá máa bá wa fọkàn gbórin lọ èyí kan kí nìkan sódì kọ́ni rí fújò mèsì tí wàá ní ìrántí tó mọ̀. ẹ ṣeun gan ẹ ṣeun.